Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Bí a kò bá lè gbé lápapọ̀, ṣe bó yẹ ká lè dá dúró. Ká jáwọ́ nú àpọ̀n tí kò yọ, ká tètè gbómi lákàná. Iléyá o, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. We are live at the Washington DC mega rally. So the move is starting. We are here live in Washington DC. Àwa láti wá fi ẹ̀hónú wa hàn pé ohun tí ìjọba Nàìjíríà ṣe fún wa ó ti tó gẹ́ báyìí. A ṣetán láti gba ilẹ̀ wa, láti gba orílẹ̀-èdè wa, láti kọjá lọ sí ilẹ̀ ọlọ́ràá, ilẹ̀ tó sọ fún wàrà àti oyin tí Ọlọ́run fi fún wa. Gbogbo ibikíbi tí ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire bá wà, ẹ̀yin ni ògo adúláwọ̀. Ṣùgbọ́n ká tó lè fi ògo yẹn hàn, ẹ mọ̀ wípé olówó ẹrú kò ní fẹ́ kí ẹrú kó bọ́ lọ́wọ́ òun nírọ̀rùn. Àwa la máa ní láti sọ wípé ẹni tí a jẹ́ leléyìí. Àwa la máa ní láti mọ ẹ̀tọ́ wa. Báwo la ṣe fẹ́ mọ ẹ̀tọ́ wa? Kò sí bá ṣe fẹ́ mọ ẹ̀tọ́ wa ju pé a gbọ́ nínú ìwé ìtàn. A ní láti ṣe àwọn àwárí bí ìṣèjọba ilẹ̀ Yorùbá ṣe rí tẹ́lẹ̀ àti ibi tí a bá ara wa lónìí. Pàápàá jùlọ nígbà tí wọ́n sọ wípé à ń ṣe ìjọba tiwantiwa, tó sì jẹ́ wípé ìjọba tí à ń pè ní tiwantiwa yìí, ìjọba fún àwọn kan ni, àwọn olówó àti àwọn òṣèlú nìkan ni. Ẹ wo bí gbogbo ilé ayé ṣe rí nísìn. Ṣùgbọ́n àsìkò tí a ti tají gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ oòjíire yìí, a fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yin èèyàn, ẹ̀yin tẹ̀ ṣì ń sùn, ẹ̀yin tẹ̀ ṣì ń rò wípé kò sí ọ̀nà àbáyọ ju One Nigeria lọ. Ohun tá à ń sọ fún wa ni pé kò sí èrè kan tá a fẹ́ jẹ nínú One Nigeria. Nítorí pé ìjọba One Nigeria ó wà fún àwọn olóṣèlú nìkan, ó wà fún ìjọba Fúlàní nìkan, ó wà fún ìjọba Buhari nìkan. Ṣùgbọ́n ìjọba tiwantiwa, ìjọba tó yẹ kí ayé rọrùn fún mẹ̀kúnnù àti gbogbo ojúmùwà ni. Nítorí náà gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire, kò sí tẹ́lẹ̀dọ́ òfin fún wa. Ó fún wa ní ọgbọ́n, ó fún wa ní ìmọ̀, ó fún wa ní òye, ó fún wa ní ẹwà, ó fún wa ní èdè tiwantiwa. Bẹ́ẹ̀ ni ó fún wa ní àṣà tó rẹwà tó dára. Nítorí náà kí ló tún kù ká ṣe? Ọmọ Oòduà dìde, bọ́ sípò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Àwa ti gún wá sí Washington DC, mi àti sísà mi yìí. Ẹ máa rí àwọn náà. A ti gún wá sí Washington DC. Àwa fi hàn gbogbo ìjọba Amẹ́ríkà àti British àti gbogbo àgbáyé pé ó tó gẹ́ẹ́. Àwa ìran Yorùbá ń lọ. A ò sí lábẹ́ ìjọba amúnisìn Nàìjíríà mọ́. Kò sọ tó ń jẹ́ Nàìjíríà. Ìjọba tiwantiwa la fẹ́. Nítorí náà ẹ máa bá wa ká lọ. Ọjọ́ mẹ́ta pákó òun la máa lò ní bíbá yìí. Ọjọ́ mẹ́ta a ti bẹ̀rẹ̀ láti òní lọ. Bẹ́ẹ̀ ni a máa tún ṣe candle night lálẹ́. Ẹ wò ó, ẹ máa gbádùn ọmọ Yorùbá. Ẹ̀yẹ́ ṣáà máa tẹ̀lé wa, ẹ fọ́lọ̀ wa lórí Odùduwà TV radio, Ọmọọba Lànà YouTube, Odùduwà Exodus, Oòduà Media Yorùbá. Gbogbo ibẹ̀ yẹn la máa ti máa, yes na, ẹ ṣe mà. Gbogbo ibẹ̀ yẹn la ti máa watch wa àwọn media àti láwọn international media wọ́n ti wà ní kalẹ̀. Àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ ni o. Wọ́n ti wà ní kalẹ̀, so ẹ máa gbádùn wa. Gbogbo ẹ̀yin tẹ̀ sí wa ní ìlú orílẹ̀-èdè Amẹ́ríkà tí ẹ ti jáde àti dé o, ẹ bẹ̀rẹ̀ sí máa wá. So ẹ máa bá wa ká lọ, kẹ́ ẹ máa darapọ̀ mọ́ wa bá ṣe ń ṣe ráàlì náà lọ. Ẹ rí àwọn èèyàn wa, wọ́n ti bẹ̀rẹ̀ sí díẹ̀. Òun náà la ṣe sọ pé ọjọ́ mẹ́ta gbáko òun la máa lò ní bíbá yìí. So ẹ máa tẹ̀lé wa ká lọ. Odùduwà á gbè wá o. Àṣẹ kò ní gbé ọ̀dà rẹ̀. Ẹ ṣeun.
Mama, ẹ káàárọ̀ mama. Yes ma. Mo rí pé màmá wa nìyín. Ọjọ́ ní àdálẹ́. Ẹ dàgbà, ẹ dògbó, ẹ jògìrìgì pẹ́ lẹ́nu dáadáa. Kí ló múrú yín ẹ̀yin àgbàlagbà wa nígbà tá a ti ráwọn ọ̀dọ́ gan tán jókòó sílé tẹ́ fi jáde wá láti ṣe rally? Nǹkan tó jẹ́ kí n jáde wá àti fight for these days ìtẹ́báwo t-shirt tó wà lọ́wọ́ rùn. Mo rí pé National Yoruba Convention wà ní 1995. Ẹ wo nǹkan tí màmá wa yẹn wọ̀ o láti 1995. Òun láti rí pé ṣíìtì yẹn ó pọ̀ jù. Gbogbo àwa táwa ń bí Ìgbò ni o, Yorùbá ni o, iṣẹ́ àṣekú ni. Gbogbo àwọn Hausa tó wà ń bí ní àwọn gọ́ọ̀mẹ̀ntì wa tó ń sanwó ilé wọn, tó ń sanwó skul wọn, tó ń sanwó bẹbísítà wọn. Àwa nìkan là ń ṣiṣẹ́. Àwa rí pé àwa rí pé ìyà tán fi ń jẹ wá yẹn ó pọ̀. Ìgbà yẹn láti bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ sí ìjà fún freedom Yorùbá. Nígbà tó dẹ̀ ìyá báyìí ó wá burú jù tó jẹ́ pé èèyàn á ṣiṣẹ́ kò ní rówó gbà. Àwọn gómìnà wa, àwọn sẹ́nẹ́tọ̀ wa, wọ́n dẹ̀ kó millions upon millions sínú àpò wọn. Àwọn tó ń ṣiṣẹ́ ilé báyìí nínú àwọn Ondo state, àwọn tó ṣiṣẹ́ wọ́n ṣe yẹ̀rọ owó half of February gbà in June. So ìyà yẹn ti pọ̀ jù, kò sí oúnjẹ, kò síṣẹ́, kò sí nǹkan fún wọn. There is no future for our children. So we need to fight this fight. That the only way we can do it for our children is to separate. About separate. Wà ní police tiwa, àráyà àwọn ọmọ wa, ní army tiwa, ní navy tiwa. Gbogbo àwọn everywhere yẹn local council àgbàyà. Àwọn hospital wa á lè ṣe, àwọn ọmọ wa á lè rí iṣẹ́ ń bẹ̀. Bẹ́ẹ̀ tó bá ṣì wà ní under Nigeria, we are just deceiving ourselves. Because the game they are playing with us is a game that is not satisfying us. Enough is enough. Let them go. Even they want us to be supporting them that we are the way we used to do it when we are Eastern region, Western region, Southern region. Let us do it that way. Let everybody stay in their own place so that we can help our children. By coming together is a marriage that cannot succeed. It's never going to work. It's not going to work. Mama, ẹ bá wa dárúkọ yín fún àwọn èèyàn wa nínú. Èmi Madam Moronkeji Akínbọ́ní. Ẹ ṣeun mọ́ mi wá, ẹ dàgbà. Ojú yín ní Yorùbá Nation ló máa ti dé báyìí. Tá a máa jọ wọ aṣọ dànsíkí gbogbo ẹ̀rẹ́ yẹn. A máa wọ yẹ̀rí wa, a máa lọ sílé tìlùtìlù. Ẹ ṣeun. Every year mo ń ṣe medical outreach ilé mi lè lọ láti last year. Because of torí security ṣẹ́yìn èèyàn wá sí ń gbọ́ láti ilé báyìí. You see this woman, àwọn màmá mi l'Amẹ́ríkà nìyẹn tí wọ́n tọ́jú wa dáadáa. Ọmọ Odùduwà tó bẹ́ẹ̀ ni ọmọ Odùduwà tọkàntọkàn, ọmọlúàbí àtàtà. Mọ́mì wa ní ṣókí, ẹ bá mi sọ èrò inú yín fún wọn fún gbogbo àgbáyé. Èrò inú mi ni pé gbogbo àgbáyé ẹ gbà wá. A fẹ́ lọ, àwa Yorùbá a fẹ́ jáde kúrò nínú oko ẹrú, ní oko amúnisìn. Láti wà lọ́dúnmọ́dún gbogbo ìgbà tí wọ́n ti bí àwa ìsáyé almost 70 years la wà nínú ìgbèkùn. Wọ́n bí mi sí ilẹ̀ Haúsá ní Kánò ni wọ́n bí mi sí tí mo dàgbà sí, tí mo mọ ìlú mi jù bẹ̀ yẹn, ṣùgbọ́n kò sí ìgbádùn iléèwé gan wọn fún wa lọ. Tó o bá yí padà sí orúkọ mùsùlùmí ọ̀hún lè gbà ẹ́. Bàbá mi dẹ̀ ní òun ò ní jẹ́ kó àwọn ọmọ tòun kọ́ di mùsùlùmí. Wọ́n dẹ̀ kó gbogbo wa lọ, wọ́n kó wa lọ sí ilẹ̀ Odùduwà. Ibẹ̀ láti lọ léèwé láti kàwé nítorí pé a lè gbádùn ibi tó ń bí wa sí. A dẹ̀ ní Nàìjíríà kan lájọ wà. Tó o bá mọ̀ yàn wọn ò ní gbà ẹ́. Tó o bá mọ Haúsá o lè jẹ́ nǹkan kan. Tó bá ra lé tó bá ra lẹ̀ nílùú wọn ò ní fún ẹ ní certificate of occupancy.
tó bá dẹ̀ máa ra lẹ̀ wọ́n máa sọ fún ẹ pé òun láti lọ rí abirùn kan tó jókòó sínú ilé tó ń pè ní mẹ́ǹgbá tó gbogbo ìyà tá à ń jẹ nìyẹn tí wàhálà bá dẹ̀ tún ti bẹ̀rẹ̀ wọ́n gba owó ilẹ̀ yẹn lọ́wọ́ ẹ̀ wọ́n gba ilé yẹn lọ́wọ́ ẹ̀ kò sí ìgbádùn ẹyọ kan tájọ ní pẹ̀lú àwọn rabí òde yẹde wa ń ṣe kan náà ìwà wa ń ṣe kan náà àṣà wa ń ṣe kan náà orílẹ̀-èdè kan náà kò yẹ kájọ wà pọ̀ rárá torí àwọn rabí ẹranko bí èèyàn ni wọ́n ṣùgbọ́n àsìkò tó tí Yorùbá gbọ́dọ̀ lọ a ní ọ̀nà míì ju pé ká jáde kúrò ní Nàìjíríà nítorí tá a bá jáde lásìkò yìí ó ti parí nìyẹn Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kí ìran Yorùbá kó parẹ́ lórúkọ Jésù torí ẹ̀rù ọkàn mi ní pé gbogbo àgbáyé ẹ gbà wá a fẹ́ jáde ìmúnisìn yẹn ti tó ìyà yẹn ti tó wọ́n máa bá fipá bá àwọn obìnrin wa sùn àwọn àbúrò wa àwọn ọmọ wa obìnrin àwọn ọkọ wa wọ́n máa ṣá wọn ládàá àwọn ọkùnrin wa àwọn ọ̀dọ́ wa wọ́n fún wọn nílé ayé gbé wọ́n ríṣẹ́ ṣe wọ́n rí ìwọ̀n òrókò lọ táwọn èèyàn bá lọ dáko wọ́n máa pa wọ́n sínú oko tẹ́ ọ bá dẹ̀ sọ̀rọ̀ ìjọba á ní kí ló dé tó sọ̀rọ̀ wọ́n kó àwọn èèyàn wọ́n lọ tí àwọn èèyàn tí wọ́n ń pa wọ́n lọ ń tì wọ́n mọ́lé wọ́n dẹ̀ fi Fúlàní sílẹ̀ pé kó máa lọ a lè ṣe yẹn mọ́ lọ ni aláìkúrò níṣẹ́ nǹkan tẹ̀mí rí ni pípa tó ń pa àwọn èèyàn ní Òkè Ọya ní kọ́nà tí ń pààyàn ó kàn ṣe ìdílé Yorùbá ni ṣùgbọ́n ó ti pẹ́ ọdúnmọdún nǹkan táwa dàgbà sínú ẹ̀ ni Ọlọ́run ló kọ̀ láwa máa wà láyé nítorí ẹ̀ wọ́n ṣá aláboyún wọ́n á gbé ọmọ ẹ̀ wọ́n á jù sínú kànga nǹkan tó ń ṣe lókè Ọya nìyẹn àwọn Fúlàní yìí dẹ̀ ni láti ọdúnmọdún kì í rọ́kọ̀ fún ìbalẹ̀ nílùú wọn tó nípa bẹ́ẹ̀ wọ́n jáde kúrò nílẹ̀ Yorùbá nídìí wọn nílẹ̀ Yorùbá kọ́ máa lọ Yorùbá lè dá dúró a máa dá dúró gbogbo àlùmọ́nì tọ́lọ̀ fún wa tó pèsè fún wa ní ìbáṣàn a máa gbádùn ẹ̀. Mọ́mì mo fẹ́ bí ilé rè béèrè kan what do you have to say about the British in connection with Nigerian government? Very British yẹn. Queen of England, I'm telling you now, you have to let go Yoruba out of Nigeria. The one you have taken, go and rest with it. You have to retire and go and enjoy what you have stolen from Nigeria. Enough is enough. Leave us alone. Let us go. You have been a problem to us. Ìwọ ìyá Queen tó wà ní England yẹn, fi wá lọ́rùn sílẹ̀ à ń lọ Yorùbá láti lọ. You are the main problem. Queen of England, you have to let go Yoruba out of Nigeria. We Yoruba must go. You don't have that right to hold us back. You can't say we have to be in unity. We can't be in unity because you are doing business on us. We don't need you. We don't need Nigeria to survive. Queen of England, I'm telling you now, we have to get out. These people are killers. These people, they destroy everything Yoruba has. And you are backing them. You have to get out of our way so we can go. Queen of England, Britain, we are calling you now to come and get the Yoruba out of Nigeria because you are the one that tie us together with these evil people. Yes. And we are telling you now we have to go. And if you don't let us go, you will let us go by force. Yes. And what you don't expect is what you will get. Yes. Let go Yoruba nation now. Yoruba nation. Yoruba nation. We are going, we are moving on. And you don't have right Mommy, to God hold bless us back. you. God bless you. Thank you. I don't want to stress you, but I want you in one word. Help us talk to the politicians who are in conjunction with this Queen of England. Ẹ bá wa sọ ọ̀rọ̀ kan fún wọn tó máa lù wọ́n láyà. Yorùbá ní ká ẹ bá wa sọ fún wọn. Ẹ̀yin agbófinró wa ní ilẹ̀ Yorùbá. Àwọn olóṣèlú. Ẹ̀yin olóṣèlú láti ọ̀dọ̀ bàbá Tinubu. Bàbá Ọbásanjọ́ ìwọ gan wà lára wọn nítorí jẹdúgúdù jẹrà ni ẹ ní ìbẹ̀rù ẹnì kankan àfọlọ́wọn ọba. Ìwọ gan ló kó wa sóko ẹrú yìí number 1. Bàbá Awólọ́wọ̀ owó ìnìbò lọ gbé fún Ṣàgàrí ibi tó ti bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú wa nìyẹn. Bẹ́ẹ̀ ni wọ́n Tinubu ó tún gbà á ń bẹ̀ ó tàn wá jẹ ó ní restructure ó kó wa ó tà wá fún àwọn Fúlàní padà. A ní a máa lọ àti gbogbo àwọn gómìnà ilẹ̀ Yorùbá ilẹ̀ Káàárọ̀-o-jíire. Tẹ́ ẹ bá cooperate ẹ máa cooperate
tì tipátipá nítorí àwọn alágbé yín síbẹ̀ a dẹ̀ ní right láti yọ yín jáde kúrò níbẹ̀ tá a bá fẹ́ ní right nǹkan tá a bá ń sọ pé a fẹ́ lẹ̀ láti fẹ́ pẹ̀lú wa. ẹ̀yin politician ẹ̀mí ní senate state gbogbo yín pátápátá olè ní yín olè tẹ̀lé ń jà yẹn ni ò fẹ́ kẹ́ ẹ jẹ́ ká lọ ṣùgbọ́n a máa lọ tipátipá tẹ́ ẹ bá jẹ́ ká lọ ẹ̀mí yín lẹ̀ máa fi dì ẹ̀mí yín máa lọ sí tẹ́ ẹ bá jẹ́ ká lọ ẹ̀mí yín máa lọ sí ẹ máa sun ẹ̀mí jí ẹ máa sun ẹ̀mí jí sẹ́ lórílẹ̀ àfi tẹ́ ẹ bá mọ mi àti nǹkan ọ̀gbìn ilẹ̀ Yorùbá ṣùgbọ́n tẹ́ ẹ bá mọ mi ilẹ̀ Yorùbá tẹ́ ẹ bá mọ mi ilẹ̀ Yorùbá ó máa bí yín gbogbo nǹkan tẹ́ ẹ ti ṣe fún wa tẹ́ ẹ fún àwọn àjèjì láyè kan wá máa pa wá lórílẹ̀ Yorùbá ilẹ̀ tọ́wọ́ bàbá wa jà fún tó tí wọ́n gbélé wa lọ́wọ́ ẹ wá lọ gbé tọrẹ tó bẹ́ẹ̀ à ń sọ fún yín pé kẹ́ ẹ padà ó sì ń da báyìí o kẹ́ ẹ padà tẹ́ ẹ bá padà àwọn ọmọ yín wọ́n máa fẹ̀mí wọn di wọ́n máa fẹ̀mí wọn di o wọ́n pa Abíọ́lá wọ́n pa Bọ́lá Ìgè wọ́n pa àwọn gbogbo àwọn èèyàn jankan-jankan wọ́n dẹ̀ ṣe ń pọ̀ wọn yọ wọ́n pa ọmọbìnrin Arótilé wọ́n pa àwọn èèyàn tó wá sí rí pé èèyàn gidi ń jáde ní orílẹ̀ Yorùbá wọ́n dẹ̀ mú wọn wá pa wọn bí ẹran lẹ́ni Dr. Aborode wọ́n pa ọmọkùnrin yìí tó wá dáṣẹ́lẹ̀ fáwọn èèyàn ẹ̀ kan jẹun lẹ́ni iṣẹ́ anítẹ́ ẹ̀ bá padà ẹ̀yin politician ẹ̀yin ẹ̀mí yín máa lọ sí Ọlọ́run máa gbẹ̀mí yín Ọlọ́run máa lé yín kúrò níbẹ̀ Ọlọ́run ó dẹ̀ máa gbélé Yorùbá wa fún wa lórúkọ Jésù. ẹ ṣeun mọ́ mi wá ṣeun a máa dá interview yẹn rí ara àwọn ọmọ Odùduwà tí wọ́n sọ di èrò ilẹ̀ lélẹ̀ tí wọ́n sọ sí ọ̀wọ́n àrùpàpàǹdodo ẹ̀gbọ́n bàbá wa òjò wọn dókítà àbúrò tí wọ́n dẹ̀mí ẹ̀ẹ́dẹ́gbòdò àwọn tó yẹ kó ṣe ilẹ̀ Yorùbá dáradára lélẹ̀ àwọn tó yẹ kó ṣe ilẹ̀ Yorùbá dáradára lélẹ̀ gbogbo wọn ni wọ́n ti mú lọ sọ́ọ̀nù a ò ní gbà ó ẹ wo àwòrán yìí ẹ wo tí wọ́n sọ wádà. ẹ wo ohun tó sọ wádà o nígbà kóníkàlùkù máa lọ́ńdọ̀ ẹ̀ tipa kọ́ kóníkàlùkù máa lọ́ńdọ̀ ẹ̀ o. ẹ̀gbọ́n kọ́tà àwọn màmá wa sọ wọn ló tó gẹ́ o. ó tó gẹ́ ìyà yìí pọ̀ kò síṣẹ́ kò sí títì kò sí kankan kóníkàlùkù máa lọ́ńdọ̀ ẹ̀. kò jẹ́ orílẹ̀-èdè láti ẹ ṣe màmá wa. Good morning, children of ancient Yoruba Kingdom. I thank the organizers of this historical gathering for asking me to speak on the independence of Yoruba nation on behalf of the hopeless and voiceless Yoruba youth in Nigeria. My name is Tolulokpe Fajimi. I'm a Yoruba American born in Philadelphia, Pennsylvania, United States. I recently graduated from high school and I'll be attending the university in the fall of 2021 to study pre-medicine. Being an American citizen, I am privileged to get the best education without any hindrances from the government levels. The government provides for safety, medical facilities, and easy access to education for its citizens. Unfortunately, these same privileges and necessities are missing from Yoruba youth in Nigeria. There are other serious fundamental human rights that are preventing Yoruba youth from achieving their dreams. Government of Nigeria is abusive. The police and military constantly harassing and killing the Yoruba youth for minor situations such as holding a phone, iPad, or any tech gadgets. Yoruba youth reject these sufferings. Next time I say that, I would love for everybody to say it with me. Nigeria government does not have compassion and sensitivity towards the youth. No provisions of employment for Yoruba youth upon graduating from college. Yoruba youth reject these sufferings. Last year, October 2020, Nigeria government, on President Buhari's order, killed Yoruba youth protesting peacefully to stop the constant police brutality.
Yoruba youth reject these sufferings. Nigerian government refused to provide basic security for the citizens. No stable electricity, no pipe-borne water, no adequate medical facilities, and the biggest problem of all is no security. Yoruba youth reject these sufferings. Last Sunday, Fulani terrorists invaded a Yoruba town in the middle of the night. About 50 people were killed, houses burnt down, including the palace of a king. A baby was burnt to no recognition. A 5-year-old child was cut into pieces while sleeping. Can you imagine a baby being burnt? A 5-year-old child chopped into pieces, an innocent child that had nothing to do with what was going on. Yoruba youth reject these sufferings. Yoruba youth reject these sufferings. Upon all the social media news and agitations of Nigerians, I personally have questions for United States government, British government, and the United Nations for their continuing silence on killings in Nigeria. Why the killings and terrorism events in Nigeria are not making the news? In the United States, in Britain, and other international countries. Why are international countries silent in the face of evil happening in Nigeria? Could it be because Nigeria does not have economic importance to these countries? To conclude my speech, I have a couple of solutions that will sustain peace in Yorubaland and achieve our Yoruba nation. Number one, my appeal is to my president, Mr. Joe Biden, and the United States government to please look into the carnage happening to the Yoruba people in Nigeria. Help us to stop the genocide being committed by President Buhari and his Fulani tribe on the Yoruba people. Number two, my appeal is to Her Majesty, Queen Elizabeth II, and the British government to do the needful for humanity's sake. I appeal to her, look at me, act as if I am your own granddaughter, as if all the youth, the Yoruba youth of Nigeria are your grandchildren. How can you stay silent watching what is happening to us while we are being persecuted? Make press conference statement to end the union of all the nations under Nigeria. British government must allow Yoruba people to hold referendum to exit from Nigeria, like the British citizens did to exit the European Union. British should stop promoting the unity of Nigerians as a way to bring peace. Yoruba people are fed up with Fulani hostile character and reject being citizens of the same country with the Fulani tribe. The new generation of Yoruba people are rejecting continuation of the British 1914 amalgamation with no apologies. Joining Yoruba peaceful people and democratic values with the northern Fulani feudal system to get over the disaster. My advice to Yoruba youth is as follows. Do not in any way or be disappointed for being born in Nigeria, but be happy that you're Yoruba. Yoruba nation is the answer to your problems. Yes. Nigeria has failed you. Nigeria has failed us. Reject the unity of Nigeria. Do not vote against your interests. Support a new country of your own. Example being America, Britain, Russia. Countries where people of the same culture speak, understand the same language, and govern themselves. Thank you. Yoruba nation all the way, no going back. Yes, no going back. 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 Thank you. Mo dúró lórí àpáta ayérayé tí ṣe Jésù Kristi olùgbàlà. Mo dára mi pọ̀ mọ́ àwọn tọ̀run. Mo bá Kristi tó rán mi níṣẹ́. Mo pè é.
Jésù Kristi olùgbàlà lórúkọ rẹ̀ jẹ́. Kò sí orúkọ tó ju orúkọ Jésù lọ. Kò sí orúkọ tó máa kọjá orúkọ Jésù lọ. Agbára kágbára tó bá ní ipá tán wá láwọn nípa àti agbára láti jẹ́ níyà nínú ayé, láti gbógun tì ọ́ torí statement tó kà sí ní orúkọ Jésù ilẹ̀ kó máa gbé wọn mì. Ní orúkọ Jésù ilẹ̀ kó máa gbé wọn mì. Ẹnikẹ́ni wọ́n bí nínú obìnrin tàbí tí wọ́n gbé jáde nínú obìnrin tó bá na ọwọ́ kan sí ọ àti ọwọ́ kan tó nà àti mẹ́wàá tó kù ó padà sórí òun àti ìdílé rẹ̀ ó padà sórí àwọn ọmọ tirẹ̀ ní orúkọ Jésù. Mo wá pe agbára ìpè tí Ọlọ́run fi pè mí, mo pè é Tolúlọpẹ́, àní nínú ayé Olúwa gbé orí rẹ̀ sókè, nínú ayé Ẹlẹ́dàá gbé orí rẹ̀ sókè. Àwọn ogun ọ̀run kó máa jà fún ọ nígbà tí ó sùn, nígbà tí ó jí ni ogun ọ̀run kó máa jà fún ọ. Ẹ̀mí àwọn wòlíì kó máa tọ́ kó tọ́ ẹ sọ́nà nínú ayé. Ò ní ṣe ẹsẹ̀ gbé, ò ní ṣìrìn, ò ní rànì fẹsẹ̀ sí. Ẹ̀jẹ̀ Jésù kó máa ṣàn lórí rẹ. Ẹ̀jẹ̀ Jésù kó máa ṣàn lórí rẹ. Ẹ̀jẹ̀ Jésù èyí tó dà sílẹ̀ ní orí igi Káfárì, ẹ̀jẹ̀ tó dà sílẹ̀, ẹ̀jẹ̀ iyebíye èyí tó dà sílẹ̀ ní ara Jésù ní orí àgbélébú. Mo wá rí ọmọ inú ibú ẹ̀jẹ̀ nì lónìí. Ẹnikẹ́ni tó bá lò máa ṣe ọ́ níbi nínú ayé, ibi kó máa padà lérí àtọmọdọ́mọ wọn àti ìrankíran keje wọn, ibi kó máa padà lé wọn lórí. Wàá ṣe rere nínú ayé, wàá gbẹ́nu ayé, wàá ṣe rere. Àtọmọdọ́mọ rẹ ò ní ṣorí burúkú, ò ní mọ̀ọ́ṣì nínú ayé. Ẹ̀gbọ́n ogun ọ̀run kó bẹ̀rẹ̀ ìrìn àjò ayé rẹ̀. Mo wá gbé ọdẹ ọwọ́ àwọn abiyamọ òde ọ̀run kó gbé ẹ dání kó má jẹ́ òjàbọ́, òní jábọ́. Àgbààgbà mẹ́rìnlélógún òde ọ̀run á máa ṣáàjò fún ọ, wọ́n á máa kẹ́yìn ògùn fún ọ. Àrọ́rọ̀ mọ́ o, àrọ́rọ̀ mọ́ lórúkọ Jésù. Ó ti di àṣẹ o, ó ti rí bẹ́ẹ̀ o. Gbogbo ilé ìwé rẹ tó bá ti ń lọ náà máa là fún ọ ni. Ọ̀nà òní dímọ̀ ẹ mọ́ nínú ayé, yóò dára fún ọ, wàá ṣe rere. Three gbọ́sà for Yoruba nation. Three gbọ́sà for Tolúlọpẹ́.